Kókókókó ni à ń gbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ ni à ń gbóhùn akèrègbè òjòjò níṣòwò kó má nájà kòkòkò lára tá ń le. Ẹ̀yin olólùfẹ́ wa ṣára lé o, mo kí wa níbikíbi tẹ́ ti ń gbọ́ mi níkẹ́ ìkí ọlọ́lá ìkí tó níyì jù ní orílẹ̀-èdè àgbáyé. Ẹ kú ojúmọ́, ẹ káàárọ̀, ẹ káàsán, depend níbikíbi tí a bá wà ní àkókò yìí. Ara tùpà àtúnṣe o, mo kí gbogbo wa. Lórí ọ̀rọ̀ security orí ilẹ̀ wa, orí ọ̀rọ̀ ààbò òun ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí. Tí ẹ bá ń gbọ́ lọ́tún tẹ́ ń gbọ́ lósì nǹkan tó ń jà ràn rìn káàkiri. Gọ́vnà Ṣèyí Mákindé ó sọ ọ̀rọ̀ kan o. Àwọn ọmọ Yorùbá ẹ má jẹ́ ká gbéná sórí òrùlé sùn o. Ẹ má jẹ́ ká gbéná sórí òrùlé sùn o. Màá fi fọ́nrán màá fi ohun kan màá gbé ohun kan sí kẹgbọ́n nǹkan tí ọ̀gá mi Ọláyọmí Kóìkí nǹkan tí wọ́n sọ. Mo kí gbogbo alẹ́ kan sàn Koiki Media èní ní 7th January 2025 ẹ bá wa pín ọ́díò tí ó bá kàn yín lára ní aago 5 rather ó kọjá ìṣẹ́jú mẹ́sàn-án. O tí gbọ́ tún farabalẹ̀ gbọ́ ilé ìdí pàtàkì tí ìran Yorùbá ṣe fẹ́ kúrò ní Nàìjíríà ni pé àwọn kan wà nísìnyí wọ́n ti ń lo explosive IDE improvised explosive device wọ́n ń gbé lọ sí school ó dẹ̀ explode ó dẹ̀ ti ń pa àwọn èèyàn. Ṣé a máa lajú sílẹ̀ ní bí a ṣe ń wà nínú Nàìjíríà tí Tinubu ò lè fún wa ní security, àwọn gómìnà fún wa ní security tí lè fi ṣẹlẹ̀ l'Abuja? Tó dìgbà tó bá gbé IDE tó ń pè ní improvised explosive device tó dìgbà tó bá gbé wọnú school kan ní gbogbo ilẹ̀ Yorùbá tó explode tó pa àwọn èèyàn, ṣé yẹn la fẹ́? Torí pé kò sẹ́ni tó mọ who is who mọ́ nínú Nàìjíríà. This news is coming from the AP. Explosive device kills 2 at a school near Nigeria capital, police says. Abuja, Nigeria. An improvised explosive device detonated at a school on the outskirts of Nigeria's capital. Ìyẹn ní àná ọjọ́ kẹfà nínú oṣù àkọ́kọ́ 2025, 6 January 2025 ilé ìṣẹ̀lẹ̀, not last year. Kò ṣe January last year, ilé ìṣẹ̀lẹ̀ ní àná ni. Èní ní 7, so it is still less than 24 hours. Ní Abuja capital city ló ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ó pa èèyàn méjì, killing 2 people who were handling the bomb and injuring 2 others, according to ọlọ́pàá. Àwọn wo ni? Ṣé àwọn terrorists ń fi bọ́ǹbù ṣeré ni àbí àwọn tí wọ́n fi sẹ́gbẹ̀ẹ́ school wọn tó lọ wò pé bóyá tọ́yì ni tọmudání tó explode? The IDE was suspected to have been brought to the Tansagia Sani Uthman Ismail School in Abuja. So now àwọn kan ló fi ṣeré tó fi explode. So àwọn wo ló gbé wá síbẹ̀? Kí ni agenda? What is the reason? Kí ló purpose ló fi gbé wá? According to the Bariu Council area, by 3 men visiting the school owner, police spokeswoman Josephine Ada said in a statement. Tragically, 2 of the men died in the explosion while tampering with the improvised explosive device on the school veranda. Àwọn ọmọléèwé, àwọn ló pa àwọn rí tọ́ì. Ṣé ó dìgbà tó bá gbérú ẹ̀ wọlé Yorùbá tó bẹ̀rẹ̀ sí ń jù káàkiri táwọn ọmọ máa rò pé tọ́ì ni tó bá mú dání tó explode tó pa wọ́n? Tó bá ní òfẹ́ Yorùbá nation, start thinking about the security in Nigeria right now. Lórí ọ̀rọ̀ ààbò iná ni ẹ lé olóyè Sunday Igboho ẹ lé kúrò nínú ìlú. Wàláì 1 million Boko Haram wọn bí ìyá wọn tó bẹ́ẹ̀. 1 million bandit wọn tó bẹ́ẹ̀ kan kojú ọmọ Adéyẹmọ. Bẹ́ẹ̀ ni mo sọ. Ó ti ń yọlẹ̀ díẹ̀díẹ̀ o. Bó tèmi mo mọ̀ pé níbi tọ́rọ̀ ń lọ ẹ máa ṣe ránṣẹ́ pé arákùnrin ẹ máa fi owó bẹ́ẹ̀ ni pé kó máa bọ̀ nílé. Gọ́vnà Ṣèyí Mákindé sọ̀rọ̀. Ìbà ààrẹ Gani Adams òun náà sọ̀rọ̀. Ìjẹ́jẹ́ mọ̀ pé gbogbo àwọn báńdíìtì tí wọ́n lé kúrò ní òkè ọya wọ́n ti sá wá sílẹ̀ wa lórílẹ̀ Yorùbá o. Wọ́n ti sá wá tí Southwest. A rí àwọn fọ́nrán kan tó ń jà ràn ní last time. Àwọn
ṣe United Kingdom Army tí wọ́n ti invite wọn sí Nàìjíríà tó náà ti wà Nàìjíríà wọ́n ti da gbogbo inú igbó yẹn rú náà wọ́n ti ń sá kúrò wọ́n ti ń sá wá sọ́dọ̀ wa ọ̀dọ̀ wa ilẹ̀ ìbọ̀dì àbí ẹ má yẹ ká gba bọ̀dì o gbogbo gómìnà kì í ṣe Ṣèyí Mákindé nìkan ni gómìnà South West kì í ṣe Ṣèyí Mákindé nìkan ni gómìnà ilẹ̀ Yorùbá state wa mẹ́fẹ̀ẹ̀fà àbí méje ọ mẹ́jọ tá a ní kì í ṣe Ṣèyí Mákindé nìkan o kò ń ṣe Ṣèyí Mákindé nìkan o ẹ̀yin gómìnà tó kù ẹ dìde gbogbo wọn báyìí náà rán fàdítí ilé a máa mú mi rántí olóògbé late gómìnà mi l'Ondo state Olúwarótìmí Ọdúnayọ̀ Àkẹ́tì Akérédolú a máa mú mi rántí ẹ̀ kì í fọ̀rọ̀ ààbò ṣeré o ṣe rántí kò òun ló gbé Àmọ̀tẹ́kùn síta nígbà tó òun pẹ̀lú Buhari tó ń jọ wà lórí ọmọ ẹgbẹ́ kan ni wọ́n tí Buhari bá sọ̀rọ̀ aṣọ tiẹ̀ a ní state tèun ni bóyá kó ṣe rí nìyẹn ẹ̀yin náà ẹ ṣe emulate irú nǹkan bílẹ̀ ẹ ṣe emulate irú nǹkan bílẹ̀ ẹ ṣe follow irú step tó fi sílẹ̀ ó ti lọ ń ṣe ọ̀rọ̀ ẹ̀kọ́ là ń sọ ni kí la fẹ́ máa sọ nípa tiyín lórí ọ̀rọ̀ ààbò orí mi sàn good luck gómìnà wa ní Ondo state tó wà ń bẹ́ẹ̀ sìn nǹkan kan gbọ́dọ̀ ṣàwọn èèyàn mi o mo ní ibà mi nílé o iye mi nílé o mi lẹ́bí mi rárá sílé o mi lẹ́bí mi lẹ́gbọ́n mi náà àbúrò sílé o nǹkan kan yóò gbọ́dọ̀ ṣàwọn èèyàn mi nílé o ṣé wọ́n gbọ́ mi bẹ́ẹ̀ yìí ẹ̀yin èèyàn mi ẹ̀yin gbogbo gómìnà wa ní Ondo ní gbogbo state ilẹ̀ Yorùbá abẹ́yìn ẹ fọwọ́sowọ́pọ̀ ẹjọ́ kẹ́ lé àwọn bàǹdẹ̀bàǹdẹ̀ ọ̀tá ìlú wọn kẹ́ lé wọn lúgbó ẹ lé wọn lúgbó ilẹ̀ Yorùbá wọn ò gbọ́dọ̀ dúró nílẹ̀ Yorùbá o àwọn èèyàn ń béèrè báwo ni Ṣèyí Mákindé ṣe mọ̀ ìbéèrè tó dáa ni ṣùgbọ́n èmi ò lọ́rọ̀ kọ̀ọ̀kan láti sọ níyẹn tiẹ̀ bó ṣe mọ̀ ùtọ̀ àwọn olóbó náà bí wọ́n ta lólobó nítorí gbogbo ìgbà la máa rí àwọn tírélà wọ́n wá jáyàn sí Ìbàdàn ìwì mi mọ̀ bí tírélà ṣe kóyàn ẹni tó ní ìwé ìgbélú tó ń ṣọmọ nílùú ẹ wàá máa sọ pé kò síbi tẹ́yìn ò lè gbé nínú ìlú tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá náà máa rù wọ́n bọ̀ ẹ̀ nílé lé wọn padà ẹ̀dẹ̀ gbọ́ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ nìbàdàn ẹ gbọ́ ọ̀rọ̀ Oríyọmí ló sì ń lọ lọ́wọ́ ń sìn àti mọ àbájáde ilé ẹjọ́ tó ń lọ lẹ́ni àti mọ àbájáde ẹ̀ Ṣèyí Mákindé kan persecute wọn àbí ẹ jẹ́ ká gbé yẹn tì sẹ́gbẹ́ kan ọ̀rọ̀ ààbò yìí ó ṣe kókó ọ̀rọ̀ ààbò ṣe kókó nínú ìlú àwa ọmọ yín tá wà lẹ́yìn odi a fẹ́ máa bọ̀ nílé ẹ tún lè ṣe fún wa ẹ̀yin pípò ẹ̀ẹ́dẹ̀jọ ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ lo gbogbo nǹkan tẹ́ ẹ ní ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ lo tó bá yẹ pé tìbílẹ̀ wa lẹ fẹ́ fi kojú wọn ni òyìn náà ti tó wà àwọn baba ńlá wa wọ́n ní àsín baba bíi ti tàjíọ́lá ní baba ò ṣe bí bẹ́ẹ̀ bíi tàtijọ́ mọ́ baba ń ṣe bẹ́ẹ̀ bíi tàtijọ́ àwa là àsín baba bíi tàtijọ́ ta ló tó bẹ̀ tó gbéná wojú ẹkùn ilẹ̀ Yorùbá òun làwọn Fúlàní rọ́ọ̀lù àwọn Fúlàní ò kó wa lógun rí kò ṣẹlẹ̀ rí ètò wà ń ta ẹ ti pọ̀ jù ètò wà ń ta ẹ ti pọ̀ jù kí ló dé ilẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn mi mi ò lè wà nípò agbára kan kí wá lajú mi sílẹ̀ kí àwọn ìran àwọn tó wọ́n ní ìran kan kán á máa ní àwọn èèyàn mi lára tí mo dẹ̀ mọ̀ pé mo wà nípò agbára tí mo dẹ̀ mọ̀ pé mo lè ṣe kí n má dẹ̀ wá ṣe Ọlọ́run á béèrè lọ́wọ́ Olúwa ẹ̀ Ọlọ́run á béèrè lọ́wọ́ gbogbo yín pápátá tẹ́ ẹ ní agbára sọ́wọ́ ẹ wà nípò agbára tẹ́ ẹ dẹ̀ lè lu agbára yẹn tẹ́ ẹ dẹ̀ kọ̀ tẹ́ ẹ dẹ̀ lu Ọlọ́run á béèrè lọ́wọ́ yín ọba Ọlọ́run tó ń gbàgbára lọ́wọ́ aninilára á gbàgbára lọ́wọ́ gbogbo yín Ọlọ́run á gbàgbára lọ́wọ́ gbogbo yín pápátá wàhálà wọn ti pọ̀ jù ọ̀nà Èkó sí Ìbàdàn how many kilometer ọ̀nà wọn yẹn ò safe àwọn Ọ̀yọ́ state wọ́n tẹ̀ share border pẹ̀lú àwọn neighboring country lọ́pọ̀lọpọ̀ tẹ́ pé ó easy àwọn èèyàn ń wọ̀ ló bó ṣe wù wọ́n kò sí ìwé ìdánimọ̀ kò sí database nothing you can be working as you like nobody can harass you nobody will ask you question
bọ́n ṣe ṣèlú nìyẹn bọ́n ṣe ṣèlú nìyẹn àti tí ń kígbe o ẹ̀rí bí wọ́n ṣe lọ pa àwọn àmì ìdànù sí ibùgbé wọn àti tí ń kígbe níbẹ̀rẹ̀ ọdún yìí ò ṣe rántí last year ẹ rántí January February last year ẹ mọ iye àwọn èèyàn tó ń pa àti ti bẹ̀rẹ̀ sí ń kígbe o today is 7 January 2025 gbogbo ọ̀rọ̀ tá ń sọ máa wà ní recording títí láéláé ní tẹ́ bá dórí YouTube tí YouTube ò bá ti gbé wálẹ̀ ó máa wà ńbẹ̀ síbẹ̀ o a máa download ẹ̀ sórí Facebook a gbé sórí YouTube a máa gbé sórí TikTok tí ẹ bá gbé kúrò ń bíbà a máa lọ bá ń bíbà yìí kò síbẹ̀ ṣe fẹ́ ṣe ó máa wà ńbẹ̀ títí ayérayé àti tí ń kígbe o adúpẹ́ fún àǹfààní tí Ọlọ́run fún wa láti wà lára àwọn tó ń sọ̀rọ̀ síta ẹ̀yin èèyàn tẹ́ bá lè lágbára àti sọ̀rọ̀ ẹ jáde síta ẹ máa jẹ́ apariwo wọn síta ẹ bá wa pín ètò yìí kẹ́ má dẹ̀ gbàgbé láti bá wa subscribe kẹ́ jẹ́ kí ètò wa kó máa lọ wọ́n ń gbọ́ wa o mo gbọ́ ọ̀rọ̀ kan lórí radio station Fresh FM Ìbàdàn gbogbo ariwo tá ń pa pátá ni wọ́n sọ tẹ́ bá lọ listen sí Presley Fresh tó máa ń ṣe láàárọ̀ pẹ̀lú Lulu Fadoju ẹ lọ gbọ́ àwọn èèyàn tó ń pè àwọn tó ń ṣe analysis lórí àwọn ètò wọ̀nyí Presley Press ẹ lọ gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ àwa media honestly wọ́n ń dúpẹ́ lọ́wọ́ àwa media pé a ti ń pariwo gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí tipẹ́tipẹ́ òótọ́ ni wọ́n ń gbọ́ wà báyìí náà ṣe dákẹ́ tán wò wá wọ́n ń gbọ́ wá pápátá gbọ́ràn tá à ń sọ ẹ jẹ́ kí a continue láti máa pariwo Yorùbá nation la fẹ́ àwa ò fẹ́ ìnira wọn ti pọ̀ jù tí bá gbọ́ pánbẹ́lẹ̀ ara mi á kò gírì mo ní ọmọ my first daughter is in Nigeria ó wà nínú ìlú Ìbàdàn mo ní ìyá mo ní bàbá sílé mo ní ẹ̀gbọ́n mo ní àbúrò gbogbo sibling gbogbo mọ̀lẹ́bí wà ń lu Nàìjíríà ẹ wá ní ká dákẹ́ kò ṣe ń ṣe ọmọ Adéyẹmọ ẹ pé ọmọ Adéyẹmọ kó máa bọ̀ nílé ọmọ Adéyẹmọ ti tó fún gbogbo wọn ọmọ Adéyẹmọ tó fún gbogbo Fúlàní tó wà ní South West Ọlọ́run bá Elédùmarè ń gbọ́ ẹ̀yin èèyàn mi àní rí jù báyìí lọ èmi ọmọ yẹn ọ̀rẹ́ olólùfẹ́ náà ni Àkàlàmàgbò TV ẹyẹ méjì kì í jàṣà ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe please orí ìdọ̀bálẹ̀ mú wa o orí ìdọ̀bálẹ̀ mú wa mo dẹ̀ dúpẹ́ náà lọ́wọ́ gbogbo yín tẹ́tí bá mi subscribe lẹ́nu péréte ọjọ́ tí a ti padà sí ìkànnì mi mo rí pé ẹ ń gbìyànjú yes I want more of it please I want more of it ẹ ní fọwọ́ ń gbọ́mọ sí by the special grace of God we shall excel this year. You shall matter. Your matter shall matter. Your favor shall matter. With the people that matter, you shall be materialized. Eshengo.